káàbọ̀ sí movie review by Tolex, channel ibi tá a máa ti ń gbóríṣiríṣi movie wá láti sọ òtítọ́ ọ̀rọ̀ nípa wọn. Àkọlé fíìmù tí mo tún mú wá lénìí ni Everybody Loves Jennifer, tí ó wáyé láti ọwọ́ òṣèré Fúnkẹ́ Akíndélé. Fíìmù yìí wọ́n ṣe bí fíìmù aláwàdà, ṣùgbọ́n bí wọ́n ṣe bí fíìmù aláwàdà síbẹ̀síbẹ̀ ó kún fún ẹ̀kọ́. Fíìmù Everybody Loves Jennifer yìí ní sí nǹkan tó mú mi làágùn gidi. Nínú fíìmù yìí ẹ rántí sí nǹkan tó ṣẹlẹ̀ ní alẹ́ nígbà tí Jennifer wà nínú yàrá ẹ̀ tó sùn, lójijì gbàm ilẹ̀kùn ṣí, Lobster wọlé láì lo kọ́kọ́rọ́. Ẹ̀yin tèmi ẹ mọ̀ bó ṣe máa rí lára. Jennifer bẹ̀rù, kò mọ nǹkan tó lè ṣe mọ́, kò lè pariwo, kò jẹ́ sí anybody níbẹ̀ tó lè ràn lọ́wọ́. Tẹ́yin náà bá wo sí ìyẹn ẹ máa rí bí Jennifer bó ṣe ṣe, the way bó ṣe ṣe gan-an gan máa mọ̀ pé ẹ̀rù bà gidigidi. Èmi gan tí mo wo fíìmù ọ̀hún gan ẹ̀rù ń bà mí. Mo ń rò wípé mi ò mọ nǹkan tó wà ní ọkàn Lobster. Mo wá wò pé ṣé ó fẹ́ pa lára ni lóòótọ́ ni àbí ó kàn ń ṣẹ̀rù bà lásán. Ṣùgbọ́n bí ó ṣe súnmọ́, bí ojú rẹ̀ ṣe kún fún ìbínú, ó wá dá mi lójú pé nǹkan tí Lobster, nǹkan tó fẹ́ ṣe yìí kò ń ṣeré rárá, kò jẹ́ kí n ṣe pé ó ń dẹ́rù bà. Ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin tèmi, kò sẹ́ni tó máa wà nírú ipò tí Jennifer wà tí ẹ̀rù ò ní bà. Ó tiẹ̀ sí ni èèyàn máa bẹ̀rù lójijì níbi téèyàn sùn, téèyàn kàn wọlé láì lo kọ́kọ́rọ́, láì kanlẹ̀kùn. Mo mọ̀ pé kò sẹ́ni tí ẹ̀rù ò ní bà. Ṣẹ́rí sí ìyẹn gangan ó fi hàn pé ìbẹ̀rù gidi kò ń ṣe nípa ohun tí a rí o, bí kì í ṣe ohun tí ó ṣẹlẹ̀ tí kò yé èèyàn rárá. Àbẹ́yìn náà máa wò. Torí mo wò pé nínú sí ìyẹn Jennifer òun náà wọ́n dá pé ṣe Lobster ṣó máa pa òun lóòótọ́ ni, ṣó ti tán fóun ni, kò tẹ́ mú anything tó fẹ́ ṣe rárá. Kò yé nǹkan tó fẹ́ ṣe, kò yé rárá torí òjijì ló bọ́ sí. Tẹ́yin náà bá wo sí ìyẹn máa rí pé òjijì ló bọ́ sí fún. Kò mọ nǹkan tó fẹ́ ṣe, kò tiẹ̀ yé rárá. Kò mọ nǹkan tó lè mú ní opinion tèmi nípa sí ìyẹn. Mo wò pé Jennifer á máa rò lọ́pọ̀ ẹ̀ pé ṣó ti wá tán nìyẹn ni, ṣébi tóun máa bá dé nìyẹn ni, torí pé nǹkan òjijì ni tí ó sì anybody tó lè pè. Mo yin Jennifer fún ipa rẹ̀, ó ṣe amúlùúdùn gidi nínú fíìmù yìí. Lóòótọ́ gbogbo àwọn òṣèré tó kópa nínú fíìmù yìí ni wọ́n gbìyànjú púpọ̀, kí n má parọ́, wọ́n gbìyànjú púpọ̀. Gbogbo àwọn òṣèré tó kópa nínú ẹ̀ pátápátá ni wọ́n gbìyànjú. Nítorí náà ẹ̀yin èèyàn mi, báwo lẹ ṣe rí sí èyí? Ẹ lè sọ fún mi ní inú comment section. Ẹ má gbàgbé láti like video, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ má lọ láì subscribe. Ẹ bá mi subscribe kẹ́jẹ́ hit notification bell so that ẹ ní lè pàdánù àwọn review mi tó ń bọ̀. Ẹ ṣé púpọ̀, ó dàbọ̀.